pé òòṣà ló tún kù tí ọmọ fèrè balẹ̀ fún láwọn bàbá wa jọ̀hún làwọn fi máa sọ pé náà paná adébọrẹ́ kó gbé súnà nẹ́bì ga kọ́rẹ́ bílíà àṣetánì lẹ̀ òní lójú wa ńlá àwọn sọ gbogbo ẹ̀dì ṣẹ̀ṣẹ̀ àwọn wa ń kó náà lẹ́bọ à ń nàwó ẹbọ à ń polówó ẹbọ ọwọ́ àwọn ìwá sí títí àwọn akọlọ ọlọ́run káwá rẹ lẹ́bọ̀ kẹ́kọ́ jáde kó tún máa ní ẹnìkan ju ànábì lọ àtẹni ọ̀sọ́ àtẹni wọn lóde ànábì lọ tẹ́ ẹ bá dì bọ́ kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ dì bọ́ọ̀kì ẹ ẹni wọn lóde ànábì lọ ti dáná o onídìí ńdàkọ̀ òun náà ti bó kọ́ rẹ̀ ọ yẹ kó jáde síta ní kẹ́rin mùsùlùmí mo túbá wọ́n ti dáná sí mi lọ́rùn kí n tó déwájú ọlọ́run nínú wọn ni mo ju ànábì lọ mo ju Jésù lọ ẹni oṣù ọ̀tà kó kó jẹ tí ọba kó jẹ àwọn onídìí ẹjọ́ àníbi ìjà ànábì tó bìjà rẹ̀ Jésù tó bìjà rẹ̀ ọlọ́run tó là ànábì tó ní Jésù tó bìjà rẹ̀. mo wá rí ogbó mo wá rí atọ́ mo wá rí àìkú fún gbogbo olórìṣà pátápátá olórìṣà òtítọ́ olórìṣà onímọ̀ jákèjádò àgbáláyé. Ọ̀rọ̀ lẹ́gbọ́ tí bàbá sọ yìí, bàbá sọ ọ̀rọ̀ yìí sí orí afẹ́fẹ́ wọ́n sì fẹ́ gbọ́ ohùn àwa olórìṣà àwa ẹlẹ́bọ ni. Èsì ọ̀rọ̀ bàbá yìí ní àkọ́kọ́ bàbá sọ wípé òrìṣà ló tún kù tí a máa forí balẹ̀ fún, bẹ́ẹ̀ ni òrìṣà la gbọ́dọ̀ fi orí balẹ̀ fún lọ́mú yẹn, òrìṣà la gbọ́dọ̀ fi orí balẹ̀ fún nítorí pé à ń rí ìtàn ìṣẹ̀dálẹ̀ ọmọ káàárọ̀ òjíire nínú òrìṣà tí ó dẹ̀ jẹ́ wípé nínú gbogbo Kùránì pátá kò síbi tí wọ́n ti dárúkọ ilẹ̀ Yorùbá, kò síbi tí wọ́n ti dárúkọ bí wọ́n ṣe dádé ìlú kọ̀ọ̀kan. Gbogbo nǹkan tó wà nínú Kùránì pátá storybook ìlú onílù ni wọ́n dárúkọ ilẹ̀ wa ń bẹ̀. Ìyẹn ni àwa tó jẹ́ pé anóye láàṣẹ lè bá yín tẹ̀lé yín láti lọ bọ òrìṣà àjèjì nítorí pé nílùú wọn àwọn ń ṣe tiwọn nílùú wọn ni ẹ̀yin lẹni tí yín ò tẹ́yín lọ́rùn tí ẹ fẹ́ lọ máa bá wọn ṣe tiwọn ṣùgbọ́n tí wọn kò ṣí tiwọn fún yín. Àwa ń sìn àrílẹ̀ òrìṣà tá à ń ṣe ẹ̀yin òrílẹ̀ nǹkan tó wà ní Mẹ́kà wọ́n sọ pé ni so ìyẹn ló fi jẹ́ pé òrìṣà yẹn ọmọ ọkọ ọmọ tí ó bá mọ̀ wípé òun ò fẹ́ tanra òun á forí balẹ̀ fún un nítorí pé òrìṣà ni ó wà láàrin ènìyàn àti Olódùmarè. Àwọn òrìṣà wa àwọn lọ́rọ̀ Olódùmarè àwọn òrí so látara wọn láti máa ké pe Olódùmarè ṣe ti gbọ́. Ẹ wá ní nìyẹn làwọn baba ńlá yín ṣe gbógun ti òrìṣà tó ṣe gbógun ti ẹbọ tí wọ́n ní lá àwọn gbọ́dọ̀ paná adẹ́bọrẹ́, iná adẹ́bọrẹ́ tí wọ́n fi irọ́ pa nígbà yẹn tí wọ́n fi ẹ̀tàn pa nígbà yẹn ǹjẹ́ ó kú instead kó wá kú ó túbọ̀ ń jó sí ni. Ìyẹn túmọ̀ sí wípé òtítọ́ nìkan ni kì í yẹ̀, irọ́ bó bá pẹ́ bó bá jó lọ títí tí wọ́n gbádùn ẹ̀ títí tó bá yá òtítọ́ á jáde. Ìyẹn ni òtítọ́ tó wá jáde lénìí tí àṣírí fi tú pé àlá àṣẹ ṣìgìdì tó lápá méjì lápá kan ni àṣẹ kì í ṣe Olódùmarè tiwa. So ìyẹn ni irọ́ yín tẹ́ ẹ pa tí ẹ fi ṣòwò gbogbo yìí tó jù nù gbogbo yín tiẹ̀ ni ọlá owó kí wọ́n bọ̀wọ̀ fún yín kí ẹ rí ẹni lẹ́yìn òun lẹ ṣe tẹ́ ẹ fi àwọn òrìṣà wa ń ṣe oríṣiríṣi tẹ́ ẹ bá ti ṣe ìwàásù láti fi tako ẹbọ láti fi tako òrìṣà ẹ lè ní followers ẹ lè rẹ́ni tẹ̀lé yín ẹ ti wá jójójó títí ojú àwọn ènìyàn ti wá la íńtánẹ́ẹ̀tì ti tú àṣírí. Àwọn ará Saudi fún ara wọn sọ wípé àlá àwọn bíi ṣìkìdì lórí wọ́n fi hàn wá so àmọ́ nípa àlá yẹn olódù tiwa Olódùmarè wa ẹni tó ní odù tó dá òrìṣà òun ni. So ẹni ṣe èní lójú wá là bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ò lajú nígbà yẹn àṣìṣe ló jẹ́ kí wọ́n gba ìsìn àjèjì yẹn wọlé. So ojú ti wá là báyìí íńtánẹ́ẹ̀tì ti tú àṣírí íńtánẹ́ẹ̀tì ti wá tú àṣírí báyìí ojú ti là báyìí àti wá rílẹ̀ gbogbo ẹ̀ pé àṣẹ ọlọ́run wa kọ́ lọ ọlọ́run tí wọ́n ní Saudi. Ẹ wá ní àwa sọ gbogbo ẹ̀dì ṣẹṣẹ bẹ́ẹ̀ ni ẹ wò ilẹ̀kẹ̀ yìí ohun tó Olódùmarè fi kẹ́ ilẹ̀ ni ìṣẹ̀ṣe ni tọrùn yìí ìṣẹ̀ṣe ni eléyìí náà àwọn alẹ́bọ ni wọ́n hun òrìṣà kan ló dúró sí díẹ̀ tí wọ́n fi ń rí hun
so a ti sọ gbogbo ẹ̀dìṣẹ̀ṣe báyìí débi wípé àwọn aráàlú òyìnbó àwọn òyìnbó fún ara wọn wá rí nǹkan tá à ń fi aṣọ òkè dá lára ẹ rí pé bí wọ́n ṣe paná aṣọ òkè ó tún ti jó padà ìyẹn ni ó túmọ̀ sí wípé kẹ́ lọ ṣe ìrònúpìwàdà òtítọ́ máa ń padà sí ipò ẹ̀ tó bá yá irú àkọ́kọ́ jó lọ tó bá yá òtítọ́ á padà dé ẹ wá ní àwa nà ọ̀rọ̀ ẹbọ fẹ́ kàn wà ní nínà ọ̀rọ̀ tẹ́lẹ̀ níṣe ni àwọn ènìyàn ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ nítorí pé bí ẹ ṣe ń pariwo ẹ̀ ló jẹ́ kójú máa ti ẹlòmíì àwọn èèyàn ń ṣe ẹbọ yìí láti ilẹ̀ wọn ò kúrò nídìí ẹbọ ṣùgbọ́n wọn ò já gbangba ní so pé wọ́n nà ọ̀rọ̀ ẹbọ yẹn gbàgbé bó ṣe ṣẹlẹ̀ àwọn ìran tèmi wọn ní nǹkan míì ju ẹbọ ṣíṣe lọ wọn ní nǹkan míì ju òrìṣà lọ láti ìbẹ̀rẹ̀ ayé tí mo ti dé bá alẹ́ ayé so kò sí ìgbà tí wọ́n iná ẹbọ tó jó lọlẹ̀ àwọn èèyàn ń ṣe ní ìkọ̀rọ̀ ni wọ́n ṣe secretly ni so ó wà ní nínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn gangan fún ara wọn àwọn ni wọ́n fi pamọ́ ni wọn ò fẹ́ jẹ́ kí ẹ̀yin ènìyàn kẹ́ mọ̀ pé àwọn ń ṣe so wọn ò wá rán yín mọ́ nígbà tí wọ́n ti tẹ̀lé irọ́ àti ẹ̀tàn àwọn náà wá já gbangba pé no à ń ṣe kínní ìdíkọ̀rọ̀ ó dẹ̀ ń gbà wá so ẹ má jẹ́ ká fẹnu tàbùkù ẹ̀ mọ́ ìyẹn ní orí ìyẹn ẹ wá ní ká wá rí ẹlẹ́bọ kan kó máa wá sọ wípé ànábì ó kéré sí ọ̀ọ̀ni mo mọ̀ pé ọ̀ọ̀ni ìfẹ̀lẹ́ ń sọ bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹni yẹn náà mọ̀ ọ̀rọ̀ àbùkù ní èdè àbùkù dẹni ṣèbá gbàlagbà nìyí ẹ̀yin fún ara yín mọ̀ pé ọ̀ọ̀ni tẹ̀ ń ta sí yìí kì í bàtà ẹsẹ̀ ẹ̀ tó pẹ́ kéré sí bọ̀tí torí pé ẹ wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà lèmi náà ṣe máa bá yín máa fún yín lésì ọ̀rọ̀ yín bí ẹ ṣe present ẹ wá ní ẹni tẹ́ ń sọ òun náà ti máa mọra ẹ̀ èdè àgọ̀ nìyẹn bàbá èdè àgọ̀ nìyẹn ọ̀ọ̀ni ẹ jẹ́ kí n sọ kankan fún yín tí ẹ kò mọ̀ ṣe rí ẹni tó sọ wípé ànábì kéré sí ọ̀ọ̀ni wípé ọ̀ọ̀ni ju ànábì lọ kò parọ́ bẹ́ẹ̀ ni ọ̀ọ̀ni ju ànábì lọ ìdí tí àwọn ọ̀ọ̀ni fi ju ànábì lọ ni pé ẹ jẹ́ ká padà sí archaeological research kí ló ṣẹlẹ̀ níbẹ̀ ìdá ilé ayé ó ti bẹ̀rẹ̀ kí ànábì tó dé ànábì fún ara ẹ̀ ó bá àwọn ènìyàn nínú ayé ni so ọ̀ọ̀ni crown has been in existence before the creation of Islam so ṣé ó wá nídìí argument kẹsẹ̀ṣẹ̀ máa mọ̀ bóyá ó jùlọ àbí ó jùlọ ọ̀ọ̀ni crown that array ó ti wà olódù array ó ti wà before the existence of Islam kódà ní Mecca àwọn gangan ń ṣe òrìṣà tiwọn ní Mecca kí ànábì tó gbé tiẹ̀ dé lójijì so èèyàn wá sọ fún yín wípé ọ̀ọ̀ni ju ànábì lọ ẹ wá ń sunkún ọ̀ọ̀ni ju ànábì lọ náà ṣé ẹ lè ro 1+2 ni ọ̀ọ̀ni might himself Ogunwusi Adeyeye might be young but he's sitting on the throne of the ancestors and the crown that he's putting on is an ancient crown so he's representing the ancestors so he's standing to represent our ancestors so tó bá ti dé adé yẹn ó ti di ẹni ìwáṣẹ̀ ó ti di ẹni ìwáṣẹ̀ so kò ń ṣe o lè máa fi máa ṣíra ẹ wípé èjì kọ́ là ń sọ ipò tó jókòó sí and again Ọọ̀ni is representing ìṣẹ̀dálẹ̀ wa ló ń represent so ìṣẹ̀dálẹ̀ wa dẹ̀ ju ànábì lọ ìṣẹ̀dálẹ̀ wa ju it's simple àfi tẹ́ ẹ bá fẹ́ purọ́ ẹ lè sọ àwa ò kì í ṣe onídìbò àwa sọ̀rọ̀ nípa nǹkan àtijọ́ ni so throne tó jókòólé àti adé tí wọ́n dé ti àwọn ará ìgbà ìwáṣẹ̀ ni so wọ́n ju ànábì lọ Ọọ̀ni ju ànábì lọ Ọọ̀ni ò lè bẹ̀yìn gbogbo yìí tẹ́ máa ń ṣe tẹ́ máa ń dẹ́rù bá àwọn èèyàn tẹ́ máa sọ pé kí wọ́n wá túbá ayé àtijọ́ nìyẹn tí ànábì bá lágbára kó pa mí láàrin ọjọ́ méje tó bá jẹ́ pé ànábì lágbára lẹ́yìn tí mo ṣe fídíò yìí kí n kú láàrin ọjọ́ méje ẹ lè máa tọ̀yàn for a long time ànábì mi mọ̀ rí kò dẹ̀ lè mọ̀ mi rí nítorí pé kò gbédè mi èmi kò dé gbédè ẹ̀ so kò dẹ̀ sí ẹ̀kọ́ tí Jésù ò ní ìkápá láti ṣe nǹkan kan fún mi nítorí pé ànábì gò ní ìkápá láti pa ṣètàn òun ló ṣe jẹ́ pé ṣètàn tó ń sọ̀kò fún lójoojúmọ́ ìtòsí ànábì ló wà tí ò bá ṣe pé wọ́n jọ ní àjọṣepọ̀ tí wọ́n jọ ń ṣe so ànábì yẹn lọ wá bí gbé sí rádaràda lànábì yín àdẹ̀ráyè tí yín tẹ́ ẹ bá fẹnu tàbùkù òrìṣà wa àwa náà fẹnu tàbùkù òrìṣà yín ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọdún tẹ́ ẹ ti ń ṣe à ń wò yín ni àsìkò ti tó àfẹ́ rádaràda mọ́
olórí burúkú lànà bí yín ẹni kó lọ wábi jókòó sí kò